Ọlọ́run kó jẹ́ kí a rí yín pẹ́. Amina. Wàláì. Wàláì. Okay. Sọ pé innal wiladata ni'matun min rabbina. Innal wiladata ni'matun min rabbina. Wa najabatal awlad afdalu ni'matin. Wa najabatal awlad afdalu ni'matin. Wa iza uhibta. Wa iza uhibta wiladatan dumu shakira. Lillahi wasidud fi duhayi bi kufiyati. Lillahi wasidud fi duhayi bi kufiyati. Bàbá àgbà Sùdánì Ọlọ́run jẹ́ ń bímọ rẹ̀ kì í ṣàdúà ìyàwó rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọlọ́run jẹ́ ń bímọ rẹ̀ kì í ṣàdúà rárá. Ọlọ́run já wọn mọ́ mi ó yẹn làdúà nígbà tó o bá ti fẹ́ ìyàwó rẹ̀. Al-Qur'an náà ti parí oníwàlí baladu tayyibu yakhruju nabatuhu bi idhni rabbihi. Ìjọ tí mo pe dáàdi mi jókòó báyìí pé kílẹ̀ yí lára mọ́mí wa tẹ́ fi fẹ́ wọn. Mo kò wọ́n jókòó ni torí ọmọ àfa àwọn ni wọ́n fẹ́ ọmọ àbò olùkọ́ àgbà. Dáàdi mi wà ní under age lọ́tọ̀ àlọ́dọ̀ olùkọ́ àgbà. Olùkọ́ àgbà ló tọ́ wọn dàgbà. Ibẹ̀ náà wọ́n ń gbé ibẹ̀ náà wọ́n ti ń kéwú wọ́n ń bá àwọn ìyàwó wọn kiri. Nínú àwọn ọmọ kí ó tí bàbá olùkọ́ àgbà wá fẹ́ràn ni bàbá tó bí mi lọ́mọ wà. Wọ́n wá wọ́n jọ kàn pé kílẹ̀ fẹ́ mọ́ mi wá ṣé torí pọ́njọ́ máa fa ayẹfẹ́ fi wọ́n gòkè wọ́n ní rárá àmọ́ bí wọ́n bẹ̀ ni iná kìlómítà. Innal wiladata ni'matun min rabbina. Àgbà Sùdánì wa najabatal awlad. Wa najabatal awladi afdalu ni'matin. Wa najabatal awladi afdalu ni'matin. Ó fẹ́ bírò àwọn Sheikh Nuruddin Hasan lọ́mọ ìyàwó rẹ̀ lọ́fẹ̀ẹ́. Innal wiladata. Tẹ́ ẹ bá tún wá fẹ́ ìyàwó rẹ̀ tán ìyàwó rẹ̀ ni ó wá di ìyá rẹ̀ fáwọn ọmọ. Dáàdi mi wá ní ntí mo torí ẹ̀ fẹ́ yà yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí mo bí náà ni. Innal wiladata. Nígbà tí dáàdi mi sọ̀rọ̀ yẹn àti dìbà yìí o. Kódà mo ṣe wá secondary school gbà náà tí mo bí wọ́n léèrè irú béèrè yẹn mo wá wò pé irú wa èmi sì nípa ní láti kékeré gbogbo apá yìí wèrè ní. Innal wiladata. Àwọn ibi àwọn ilé tó máa ń ṣe pẹ́mẹ́ǹtì ṣé tirẹ̀ mo fi mú ṣani Ọlọ́run ní òpá mi. láì ṣe bíríkìlà. Sọ́ra rẹ̀ sọ́ àbù rẹ̀ o. Innal wiladata ni'matun. Bẹ́ẹ̀ bàbá déédéé rúre tọ́lọ̀ sí bàbá lókè odò yìí ó tó fi tọrọ. Mo dẹ̀ fẹ́ ká kéèsì kankan pa bàbá lókè odò. Nǹkan ẹ̀yọ̀ kan tó fẹ́ ká kéèsì pa wọn ni pé èèyàn ò lè dàgbà tó bẹ̀yẹn lọ́jọ́ orí. Kéèyàn ó dàgbà lẹ́mìí gígùn tóun kọ́lá rẹ̀ tó wá dàgbà tó báwọn kójú rẹ̀ mọ́ wà níbi. Ṣé irúṣu àwọn Kewulere mọ́ ọkọ mọ̀ tí mo wò pé ta ló bí eléyìí. Níjọ́ tí mo wá wálé tí mo wá rí bàbá Sùdánì tí mo tún wá mọ́ ní àà. Àwọn Yorùbá ti parí ọ̀rọ̀ wọ́n ní ojú ẹ̀mí rẹ̀ fẹ́ gùn o sì fẹ́ kójú rẹ̀ ó rí bi ìkan ló mú un bẹ́ẹ̀ bówó lẹ́nu bàbá lókè odò ṣe gùn tójú wọn sì tún wá rí bi. Àníyàn sọmọ ọlọ́mọ ni. Iyakumullah. Kò sí tó gbogbo àwọn ẹnjìníà yìí kò sí tó dìín di báyìí àwọn ìyá rẹ̀ ìyàwó rẹ̀ táwọn bàbá ọkọ fẹ́ fúnra wọn tó dìyà rẹ̀ fáwa ni. Àfáwa ni innal wiladata. Innal wiladata. Bàbá mi Al-Firdausi Innal wiladata. Ok torí àsìkò ní. Innal wiladata. Ṣẹ́rí ká bímọ bá a ṣe bí yìí odidi oore ni. Ni'matun min rabbina. Al-Hariri àmọ́ kò tí ì tó yọ̀lé lórí. Al-Mahbub kò tí ì tọ́pẹ́ ká bímọ ká kó mọ ká pariwo ká mọ pariwo ká ṣe inú mọ́sáàsì ká ṣe bá a ṣe ṣe yìí kò tí ì tó yọ̀lé lórí. Inú wa najabatal awlad. Wa najabatal awladi afdalu ni'matin. Bàbá wa gba Al-Firdaus tí wọ́n bẹ níkàlẹ̀. Damallahu hayatahu. Èmi ti máa ń sọ bàbá mi Nuruddin Hasan kò sí bí kéwì yẹn bá ṣe pọ̀ tó láyé a lè tí mo bóyá kéwì rẹ̀ lálùbáríkà tó o bá tí ì kọ́rù rẹ̀ lọ́mọ.
nínú ọmọ tó bí agbọ́dọ̀ rí irú rẹ̀ kan kódà ìbá àjọbìnrin nínú ọmọ tó tọ́ tí èso ọmọ bíbí inú rẹ̀ agbọ́dọ̀ rí irú rẹ̀ kan. tí ẹ bá nílò àfa Kewulere yìí nìkan lọ́mọ kéwù kan ó ti tó. kátó wá láwọn tẹ ẹ kọ́ bí wọ́n pọ̀ àwọn kan ni wọ́n bá lọ́dọ̀ yín tẹ fi wá rí ilé ìtọ́ dì báyìí àfa òdìdí ni Kewulere àwọn òkọ̀ láì social media ni táyé gbogbo wá sí tẹ̀ ń ṣe nu mọ́tàṣí báwa lásàlátù gbogbo ẹ̀ tí wọ́n ti máa ń wẹ̀kú tẹ̀ máa ń gbé online ni ẹ ti lọ gan. nímọ̀ ètò mìíràn bìnà. a fẹ́ kírun sókù lára ń bì kan àfa tí wọ́n ní ó lead sí bí mi pé tabasa láàtú wá kí láka mo ní ẹ̀ka tabasi àdá. wọ́n lè jábọ̀ tá. farabalẹ̀ afa àgbà nífa ó ní tabasa láàgbà àkọ́kọ́ kí láka mo ní tabasi àdá ó ní ẹ̀ mo ní kí ló kún wá sí mo ní kò sẹ́yìn kan wọ́n fi ránṣẹ́ àbúlà bí ni olórí burúkú àfa. nímọ̀ ètò mìíràn bìnà. gbogbo àwọn òkú tó ti kú ẹlòmíín jìyà lọ ó sì sẹ́yìn láyé fa wèrè tó kírun sí láàánú mú jìyà nígbà tó yẹ fẹ́ kírun tó kú láti mo ní tàbátì àdá ó sì lọ ké nígbà tó yẹ fẹ́ pa àwọn ọmọ olókùn ìyá yín ó jìyà kú ni o ó ti kú tẹ́lẹ̀ yóò tún jìyà o ẹja túnú kí. mìíràn bìnà. bọ́lá bá lẹ́ mo ń gbàdúrà ní ibò láti wá sí àfa àtòkè ẹjọ́ lọ tán á tún yà gbé wẹ̀yìn ká túnú kí ni o eléyìí ó lè rí kẹ́ o nígbà tó yẹ mi gbé aláàgbà àkọ́kọ́ kí láàkè ẹlòmíì sì fẹ́ kírun tó kú lára ó tún yà aláàgbà ó fẹ́ sálámọ̀ àsàlámù ó tún sẹ́lẹ̀ kejì. ولجبت الأولاد أفضل نعمة ولجبت الأولاد أفضل نعمة وإذا وهبت وإذا وهبت وإذا وهبت وإذا وهبت nígbà tí wọ́n bá fi odidi ọmọ táwọn lọ́nà bàbá kí ó yẹ mí. wiladatan dumusakiro. bàbá Kewulere ẹ gbọ́ o ó ní wáyìíza wùhíbùtà wiladatan dumusakiro tó bá fún ọ tó bá fún yín lọ́mọ bó ṣe fún yín lọ́mọ yìí ọpẹ́ ló kù tẹ́ mọ̀ ọ́dún ẹ̀yin kọ́ mọ̀ ń sọ̀rọ̀ fún àwọn tí wọ́n ń wò lọ́nláìn ni mo rí ẹni tó wọ́ ọmọ fún 25 years Ọlọ́run sì fún ní ìbejì lẹ́yìn 25 years ṣẹ́gun Ọlọ́run ti dùn wọ́n nú ọjọ́ súná làwọn ọmọ méjì sì kù ọjọ́ súná tọ́lọ́n bá fún wọn lọ́mọ ẹlẹ́ẹ̀kejì tí umu ìtìhájì tí ó lọ bí tí ó lọ́rùn dé ni tẹ́tún wá dé dáadáa yìí odidi ọpẹ́ ni. dumusakiro. máa dúpẹ́ mo sọ fẹ́ nìkan mo ní ìbálòpọ̀ mọ̀kọ́ ní dọ́mọ̀ àtọ̀ ẹnìkan ló spam count lọ́dọ̀ ọlọ́nkọ́ wèrè tí ò jẹ́ tó dáa tó mi bóun ló ṣe ayé tèbí mọ́. dumusakiro. gbogbo ká kúra wa yẹn ọlọ́nkọ́ fẹ́ ká ṣe rìyá dà ní ká ṣàṣì kankan ni nígbà tí Ibrahim sọ fọlọ́n pé kó òun fẹ́ mọ bó ṣe máa ń jí òkú Ọlọ́run ní kó lọ mẹ́yẹ mẹ́rin ó ní kó mú ẹyẹ kánnakánná ó ní kó mú ẹyẹ adìyẹ ó ní kó mú ó ní ṣé ìwọ máa wọ ẹyẹ ẹgún ó ní kó mú ẹyẹ ẹgún ó sì tún ní kó mú ẹyẹ ọ̀kín àtọ́wùsù ẹyẹ mẹ́rin tí Ibrahim mú níjọ náà nù kò sákàlà ń bẹ̀ àwọn àfọ olóṣònù. wáyíṣà òyìnbúta wíládàtà ndùmùsàkìrọ̀. mọ̀láàánú dín Ihsan Ọlọ́run wa ní kó máa wọ ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin kó gún wọn pọ̀ kó ṣe wọn bó ṣe ní kó ṣe wọn bẹ́ẹ̀ ṣe kọ́ àbálẹ̀ Firdaus ẹnìkan á bí mi léèrè pé so bọ́lọ̀ ṣe máa ń jí òkú nìyẹn mo ló bọ́lọ̀ ṣe máa ń jí òkú kọ́ Ọlọ́run ní tó bá ti wá kó wọn sókè mẹ́rin kó máa pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan kó pe tọ́wúṣù kó pe ẹyẹ násírù kó pe díkù kó pe gùrọ́bù àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin nù ó wá pè wọ́n ń dá a lóhùn mo ní sọ bọ́lọ̀ ṣe ń jí òkú nù. sáàsì nǹkan kan wá fi àṣẹ wa pè wọ́n wọ́n dáhùn ìyẹn fẹ́ni tó kọ̀ fẹ́ jókòó ọ̀rọ̀ tí bàbá wa onímọ̀jẹ̀ sísan àti Dr. Abdulrasaq ó dídí ọ̀rọ̀ nífa àáfàá mi tí wọ́n kọ́ mi náwó nìkéwù Dr. Bashar onílẹ̀tẹ̀ àwọn ní zimbabwe gbogbo Ọ̀ṣun ọmọ wọn tó jẹ́ ànífà àwọn àbúrò tèmi tá a jọjọ́ ọmọ olùkọ́ àgbà Saudi ló wà títí ní jamia kan ẹni kí ló ń ka English and literature ọmọ doctor wọ́n wá ní wọ́n wá sọ mí jọ́kan pé wọ́n wá wò pé bóun dáàdi wọn ṣe lè gbà wọn láàyè mo ní wọ́n tún fẹ́ kó o tún lọ do dídí ń bò mí nù sáyé ò sin bàbá kan tún sin ọmọ wọ́n sin bàbá wọn dókítọ̀ ní gbogbo Ọ̀ṣun ìwọ tó wá jẹ dókítọ̀ nínú náà wọ́n tún wá sin wọn náà ọ̀nà tó ní lọ bò mí tí wò ó ti dọ̀gá níbẹ̀
ó di ọ̀la àwọn ọ̀rọ̀ yẹn àwọn people listen to reply not to understand. tó bá gbọ́ àwọn yẹn listen láti understand ọ̀rọ̀ Dr. Abdulrasaq ni wọ́n gbọ́n tí wọ́n ń sọ yẹ kó tó fèsì ọlọ́run ti ẹ̀sẹ̀ tí ìṣirò mi mo sọ kírù mi sọ ọ̀rọ̀ ọ̀hún ṣe pé wọ́n fún yàn sọ́wọ́ tán yányán àwọn tó bí yóò ra jù yẹn lẹ̀ pé máa lọ́rùn. nílá yóò asdud. ìparí ọ̀rọ̀ mi kó o pẹ́ má rí kò sí ní tó burú ń bẹ̀ kó o sì fẹ́ gbà tó bá pẹ́ má rí lórí burúkú. àfa yìí pẹ́ má rí àfa àrùnlé tán àfa fẹ́ wọ́n ti rúnlé gan ni ọ̀pọ̀lọpọ̀ yàrá yìí ẹ wá wo bá àfa ṣe wá pẹ́ má rí tó kó tún wá lọ sì fẹ́ kó má jẹ́rú arábìnrin ni wọ́n fẹ́ sẹ̀sántọ́ gbèsílẹ̀ sẹ̀sánbitọ́ ọmọ dànkan sí tọ́ ọba igbólóso tó o sì dà síbẹ̀ tó lóso lóyún tó tún wá lọ jálìfà. ó di tẹ̀mí inú. ọtí dáràn ti ẹni tiẹ̀ orí burúkú ti dé bá o àlífà bí olóso fún ọ àbí olóso bí àníkàrọ̀sọ mọ́ àníkàrọ̀ di ma sọ. lillahi wasjud fi du'a ibi khufiyati. ẹ̀yin tọ́lọ́ ń bá fún lọ́mọ ń rọrùn mímọ̀ ṣe yín kọ́ o ẹnìkan tí ń fẹ́ nìkan ṣe ẹ̀yẹ́ pé ẹ lágbájá ọdún kele tó ti wà lé ọkọ tí ò rọ́mọ bí rè ìwọ tó ti bí èwo ló ti yàn ẹnìkan ò rẹ́nìkan fi ṣe yẹ̀yẹ́ kàlí kí ló wí káyà nẹ́bí jáde. kálíkì ìrírí kírun kàyà àbí bílà múyàzàl. àwọn ọ̀rẹ́ wa pọ̀ mí tí wọ́n ti máa rí. inshallah. ọ̀rẹ́ wa àkànjí ò ti máa rí inshallah ẹ̀wọ́ inshallah o. ó ti rún lé. gbogbo àwọn ọmọ ní ìtọ́ ẹ̀ kó da halalan ọ̀rí da ọ̀wá ń da àrọ́ ọmọ wo bó ṣe kù ọjọ́ èèyàn báyìí. kálíkì ìrírí kírun kà. àwọn àtọ̀kan bẹ lára téèyàn bá dà síbi àlàálí ó ní bó ẹ wo bẹ́ẹ̀ mi ṣe rí ẹ wojú mi ẹ wò mọ́lẹ̀ ẹ wojú wèrè. orí ti gbẹ tán. ẹ lọ má rí àmọ́ báyẹn ń jẹ́ ògbómi tí bá ti rí yín sí ni. kálíkì ìrírí kírun kà yá. ẹ wà kànjí náà ẹ wà kànjí ẹ wo rùngbọ̀n wèrè. ya habibi. ẹ farabalẹ̀ sẹ́nu gbàgìrì lélẹ́yìí ó ti sá lọ́mọdé kí nùgbẹ̀ yín ó máa pẹ́ látọmọdé láì dépo àbọ̀ ń fi rùngbọ̀n jẹbọ ni ẹ lọ má rí kẹ ẹ yẹ sórí ibú kiri. yá bèbè la múyàzẹ́l. kọ́jà wa ni wọ́n bẹ yẹn ọkẹ́ àkànjí ilé jẹ̀mọ́mù ìwọ tó níyàwó lé èmi wà kírun lẹ́yìn ẹ̀ ọgbọ̀nù lọ ni. yẹsìkì lókòló bàbá. ẹ lọ má rí gbọ́ má rí ẹ wo sì kọ́ ara sì kọ́. wànàhìmá. ìyá sẹ́yìn kájà rẹ̀. yá sẹ́yìn àfàkọ́lẹ́ ní hùsítà màkà nàta o. mọ wà náwó fún mi ṣàlá o. bàbá yá fi yín. irú owó yẹn ó lè fi kàn mí kí n máa gbóná. wàmọ̀kọ́mọ ẹsẹ̀ bẹ́ẹ̀ nọ̀fọ́. ọ̀dà yahoo ìyáàlì mọ̀sáyà. mọ̀sáyà. asáyìí ní ìpàdà kí bàbá jọ ti ń bá mubaliga tahaya. tahaya. sọ́lí àlá muhammad. lèròṣìdì wà lè hadaya. hadaya. fíwù bí tafana. tafana. sẹlimu wàlá tahana. tahana. tanali hubi toha amuna wama tamanna. Sọ́lí àlàlì misani. misani. manja abili kurani. kurani. tafusi bi ala khairi tenju mina nironi. Muhammadu ni mukhtari. amuru mina li gafari. ma fi mi nukisoni ma fi ayuhari. manja abili islami wali amuni wa salami rahufun lili masakini rahimu lili aitami washalana surufa sawalana sufufa alamana li afafa wal khayra fi diyafa ya asana li akhlaki sali afuwi wal ishfaki fanta lili afaki izun wali li mustaki ya sayyida sadati munjimina li afati fanta azikazati wa nafusi ya miriati fali anbiya li kiramu akon lahum maqamu anta lahum imamu ya khayra ma ya Yahweh ali wazaya Yahweh ẹlòmí ò dá ẹlòmí ò gbọ́ ní báyìí àfi kó jẹ́ lù ìlú yẹn wáyé káwọn èèyàn ó mọ tí mò ń kalẹ̀ yẹn àwọn àfa mo wá mọ̀ mọ́ kábẹ́ láì kábí kẹlẹ̀ káwọn èèyàn lè bá a mọ tí ń bẹ níbẹ̀ Yahweh yali mazaya mubaliga tahaya sọ́ni ala Muhammad lirushidi wali fẹ́ni tó sọ pé ẹ̀sìn àjòjì lẹ̀sìn Ìsìlámù ó sì wà ní Canada ń bú àlá máa bọ̀ wá lu ìkájọ máa jìyà ni
ẹ̀sìn àjòjì ni àwọn bọ̀dọ̀ ògùn wọn rí nǹkan tó ṣe sílùú yìí ẹ̀ ń ṣí èrè. ẹ dákẹ́ bá ń pariwo ọlọ́run kó lòkè dáadáa. Allahu Akbar. Alfa wa Foreign ọlọ́run níjó bàjẹ́. Àmín. ọlá àwọn àgbàlagbà. Àmín. bàbá wa gba alákànní ẹ dákun ẹ kú jòkó ẹ kú àfaradà wa ẹ dákun torí ọlọ́run ẹ mọ́ gàdọ́bà àgbàlagbà tí ó gàdọ́bà làbùnáwò rẹ̀ kàfúrà. now a fẹ́ lọ gbọ́ orúkọ ọmọ.